Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Episteli èkìnẹ́ ti Pọ́ọ̀lù àpòstélì ti àwọn ará Tẹsalóníkà. Orí kìnẹ́ Pọ́ọ̀lù àti Sífánù àti Tímótíù ti jọ àwọn ará Tẹsalóníkà nínú Ọlọ́run Olódùmarè Bàbá àti nínú Jésù Kristi Olódùmarè ẹni. Oore ọ̀fẹ́ rẹ̀ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristi Olódùmarè ẹni. Bàbá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún dédé ìgbà tó dàrú mẹ́. Bàbá mi ṣùràn tí rẹ̀ nínú àdúrà ẹni. Láì sinmi ráwa mi níran iṣẹ́ ògbàgbọ́ rẹ̀ àti làálàá òfẹ́ àti sùúrù rẹ̀ nínú Ọlọ́run Olódùmarè ẹni. Rèm ṣe Jésù Kristi níwájú Ọlọ́run Olódùmarè àti bárẹni nítorí ọwọ́ àbámọ̀ nípa uyan rẹ ará olùfẹ́ tí Ọlọ́run Olódùmarè gẹ́gẹ́ bí uyin rere ẹni ó ń ti wá sọ́dọ̀ rẹ ní ọ̀rọ̀ nìkan ṣoṣo ṣùgbọ́n pẹ̀lú agbára àti nínú ẹ̀mí mímọ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo lọ́kọ́ ènìyàn rábàjẹ́ láàrin rẹ dúdà rẹ ẹ̀mẹ̀ ń ṣàfarawé ẹni àti ti Ọlọ́run Olódùmarè lẹ́yìn rí ẹ̀mẹ̀ gba ọ̀rọ̀ náà nínú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́ lẹ́mẹ̀dẹ́ àpẹẹrẹ tó dédé ènìyàn rẹ̀ gbàgbọ́ ní Makedonia kíákíá láti ọ̀dọ̀ mẹ́fà di ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè tó ń di dunjalẹ̀ èèṣì ní Makedonia àdákíá nìkan ṣoṣo ṣùgbọ́n ní òbí dédé rí òyìn ìgbàgbọ́ mẹ́ tí Ọlọ́run Olódùmarè tó ń ti tàn kalẹ̀ ó bẹ́ẹ̀ ká ọwọ́ á nílò láti wírun kún kúdà ọwọ́ àwọn ti karùn wọn ọ̀ròyìn nípa ẹni ọkọ̀ wọ̀lera àti nẹ ọ̀dọ̀run mẹ́ bí ẹ̀mẹ́ ti yí padà tí Ọlọ́run Olódùmarè dípò láti máa sẹ́yìn ṣìgìdì láti máa sẹ́yìn Ọlọ́run alààyè àtòtìtọ́ àti láti ródo bí ọmọ rẹ̀ láti ọ̀run wa ọ́nírùnrún palẹ̀ kó nínú òkú á Jésù náà ọ́nírè ń gbà wá kó nínú ubìnú Ọlọ́run Olódùmarè rè ń bá. Episteli èkìnẹ́ ti Pọ́ọ̀lù àpòstélì ti àwọn ará Tẹsalóníkà orí kejì. Nítorí ẹ̀mẹ́ ti kára rẹ̀ mẹ́mọ́ ara ọkọ̀ wọlé wa tó mẹ́ ọ̀fọ̀ èèṣì nasan ṣùgbọ́n lẹ́yìn ráwa ti ju yàṣáájú káàdẹ́ ti lò wá ní ìlò òtìjú ní Fílípì gẹ́gẹ́ bí ẹ̀mẹ́ ti mọ̀ àwa ní ògbóyà nínú Ọlọ́run Olódùmarè ẹni láti sọ̀rọ̀ òyìn rere Olódùmarè rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ hùwọ̀ ya àjà nítorí ọ̀rọ̀ yanjú ẹni èèṣù ti ẹ̀tàn tàbí ti hùwà àìmọ́ tàbí nínú àrèkèrèkè ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti kàbàjẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè wá bí ọ̀nẹ́ra fún yìn rere lọ́wọ́ rẹ̀ bá gẹ̀lẹ́ra wà ń wí. ṣe bí tọ́ni rè ń wá ojú rere ònìyàn bí kò ṣe tọ́lọ́run Olódùmarè rè ń dán ọkàn ẹni ro nítorí àbálù ọ̀rọ̀ ẹ̀tàn náà dọ́kàn rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ dábì ubojú ojú kòkòrò Ọlọ́run Olódùmarè ẹlẹ́rìí ẹni bá kẹ̀dẹ̀rẹ̀ ràwá wa ogo nọ́dọ̀ ònìyàn tàbí nọ́dọ̀ rún ẹ tàbí nọ́dọ̀ wọn lóhùn ẹ ebi ọba àmà gábalẹ̀ rún ẹ tàbí àmà dì ònira rún ẹ kódà fọ àjẹ́ àpòstélì Kristi ṣùgbọ́n àbà ń ṣe pẹ̀lẹ́ nọ́dọ̀ rún ẹ gẹ́gẹ́ bó abiyamọ borí ẹ̀ ti ń tọ́jú àwọn ọmọ rẹ̀ bá gẹ́gẹ́ bí àwa ti nẹ́ òfẹ́ inú rere rún ẹ inú àwàyùn jọjọ láti fún ẹ ẹ ṣe òyìn rere Ọlọ́run Olódùmarè nìkan ṣoṣo ṣùgbọ́n ẹ̀mí àwa ti ka ara ẹni wá pẹ̀lú nítorí ọbọ ẹ̀mẹ̀ jẹ́ wuyebíye rẹ ní kódà ẹ̀mẹ̀ níran ara kúṣẹ́ àtúláàlà ẹni nítorí ọba àwa ń ṣe làálà nọ́sàn àti nọ́gànjọ́ òru a má ba di ẹrù ru ọ́nìkọ́ní nínú rẹ àbá ń fàṣù yìn rere Ọlọ́run Olódùmarè rẹ ẹ̀mẹ́dẹ́rì ẹlẹ́rìí àtọ́lọ́run Olódùmarè pẹ̀lú gẹ́gẹ́ báwa ti wà náà ní ẹ̀mẹ́rẹ́ gbàgbọ́ nínú ìwà mímọ́ àti ilé òdodo àti ilé àìlẹ́gàn gẹ́gẹ́ bí ẹ̀mẹ́dẹ́ ti mú bí àwa ti ń bá olúkúlùkù rẹ lò gẹ́gẹ́ bí bàbá tí ọmọ rẹ̀ kẹ́mẹ́ lè má rẹ̀ ìyíyẹ Ọlọ́run Olódùmarè ọ́nìrè ń pè mẹ́ inú ìjọba àti ògo òun ti ka rẹ̀ tó dáná ra wa ṣe ń dúpẹ́ ọwọ́ Ọlọ́run Olódùmarè pẹ̀lú ní àìsinmi bọ́ náà dé rẹ̀ bá dẹ́ gbà ọ̀rọ̀ rẹ̀ mẹ́gbọ́ nọ́dọ̀ ẹni á ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ẹ̀mẹ́gbà bẹ́ẹ̀ nǹkan fọ ọ̀rọ̀ nìyànrọ̀ǹgà ṣùgbọ́n gẹ́gẹ́ bó ń ti jẹni tóòtọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ìyẹn rẹ̀ ń ṣúṣẹ́ gidigidi nínú ẹ̀mẹ́rẹ́ gbàgbọ́ pẹ̀lú tó dáwọ́ ara ẹ̀mẹ́dì aláfarawé àwọn ojú Ọlọ́run Olódùmarè rẹ̀ ń bẹ ní Jùdíà nínú Kristi Jésù tó dáwọ́ ẹ̀mẹ́ pẹ̀lú júyà ọkọ̀ ọ̀run náà nọ́wọ́ àwọn ará ìlú rẹ̀ gẹ́gẹ́ báwọn náà pẹ̀lú ìjúyà nọ́wọ́ wọn jù ní àwọn ẹni rẹ̀ pọ̀ Jésù Olódùmarè àtàwọn wòlíì wọn tààrí ẹni sóde wọn kọ́ náà ti ṣerun rẹ̀ bójúmú lójú Ọlọ́run Olódùmarè wọn ródò lòdì dédé ònìyàn wọn sì dùwọ́ rẹ ní láti sọ̀rọ̀ bí wọn kèfèrí wọn má bàa rúgbàlà kí ẹ̀ṣẹ̀ run wọn ó lédì kíkún nígbà gbogbo àmọ̀ṣá ubìnú uyẹn dé bá wọn títí dé òpin ṣùgbọ́n ara àbára àgbákò lọ́dọ̀ọ̀run ẹ fún sáà kan ní ara èèṣì lọ́kàn pẹ̀lú tara ọ̀pọ̀lọpọ̀ láwa ń ṣe àníyàn káàdẹ́m dá fún tòló gidigidi tí a ti rí ojú rẹ láìpẹ́ nítorí ọ̀fọ̀ àwàfẹ́ láti tọ̀ mẹ́wàá àìmí Pọ́ọ̀lù nẹ́kìnẹ́ àti nẹ́kejì ṣùgbọ́n Sátánì oṣù dènà rẹ̀ ni nítorí kiri wúre ti ẹni tàbí ayọ̀ ẹni káàbọ̀ adé òṣògo ẹni ẹsẹ̀ mẹ́rin ńlá níwájú Jésù Olódùmarè ní padàbọ̀ rẹ̀ nítorí ọ̀fọ̀ ẹ̀mẹ́rí ògo àti ayọ̀ ẹni. Episteli èkìnẹ́ ti Pọ́ọ̀lù àpòstélì ti àwọn ará Tẹsalóníkà orí kẹta tó dáná náà dé rárá ẹni kọ̀ àwárò ọ̀fọ̀ òṣùwọ̀n àwáródo ní àtẹni
ní àbádẹ́ràn Tímótíù arákùnrin ẹni àti òránṣẹ́ Ọlọ́run Olódùmarè nínú ìyìnrere Kristi láti fu ẹsẹ̀ run ẹ múlẹ̀ àti láti tù ẹ nínú nítú gbàgbọ́ run ẹ ká má ṣe mú ọ̀nìkọ́ní yẹsẹ̀ ń pa dédé rògbòdìyàn yìí nítorí ẹ̀mẹ́ ti kàrà run ẹ mọ́ ọ̀fọ̀ àti yànwá sínú rẹ̀ kódà ọ̀fọ̀ nítòótọ́ náà dé rà bàbá náà dọ̀run ẹ àti wíwrun ẹ tẹ́lẹ̀ ọ̀fọ̀ àbá má rí láàṣìgò gẹ́gẹ́ bóńdẹ́ ti rí náà rẹ́mẹdẹ́mọ̀ kódà náà dé rí ara mi dẹ̀ lè gbà mọ́ ránṣẹ́ kódà ọ̀fọ̀ kémi lé mú gbàgbọ́ run ẹ kí olùdánwò náà ó má ba ti dán mẹ́rò lọ́nàkọ́nà kí akitiyan ẹni ó má ba já sasán àmọ̀ṣá nísìnyí rí Tímótíù títọ́ dọ̀run ẹ kó wà sọ́dọ̀ ẹni ròǹdẹ́ ti mú yìn rere tí ó gbàgbọ́ àti ó fẹ́ràn ẹ wa rẹ ní àti bẹ́ẹ̀ tí ń ṣùrẹ̀ tí ẹni nu rere nu dédé gbà kẹ́mẹ̀dẹ́ ní òfẹ̀sí àti rẹ ní nu lọ́lọ́ yìí gẹ́gẹ́ bí àwa pẹ̀lú ìnífẹ̀sí àti rí mẹ́ túdánẹ̀ ara àbànẹ́ òtùnú norogorun ẹ nínú dédé láàṣìgbò àtúpọ̀njú ẹni túdá gbàgbọ́run ẹ nítorí àbàjẹ́ nísìnyí kẹ́mẹ̀ bá ródò ṣinṣin inú Ọlọ́run Olódùmarè túdá ọwọ́ ọpẹ́ káàtù lè má dá ọwọ́ Ọlọ́run Olódùmarè ń túdárun ẹ ń dédé ayọ̀ bí àbàm yọ̀ túdárun ẹ níwájú Ọlọ́run Olódùmarè ẹni nọ́sàn àti nọ́gànjọ́ òru rábàm ṣùjì rẹ̀ bẹ̀ gidigidi ọwọ́ kábà lè rojú run ẹ adé lè ṣàṣe pé ń rè kù nínú gbàgbọ́ run ẹ ǹjẹ́ Ọlọ́run Olódùmarè àti bárẹni kíkà rẹ̀ àti Jésù Kristi Olódùmarè ẹni ó sámọ̀nà ẹni wá sọ́dọ̀ run ẹ kí Ọlọ́run Olódùmarè ó máa mú ẹgbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ sí ẹ̀ńdẹ̀ máa pọ̀ nínú ìfẹ́ kí ọmọlàkejì run ẹ àti sùdédé ònìyàn gẹ́gẹ́ bá àti ń ṣe run ẹ ó lè fu ọkọ run ẹ balẹ̀ ní àìlábùkù nínú ìwà mímọ́ níwájú Ọlọ́run Olódùmarè àti bárẹni nígbà àti dẹ̀yìnbọ̀ Jésù Kristi Olódùmarè ẹni pẹ̀lú dédé ọ̀wọ́n ònìyàn mímọ́. Episteli èkìnẹ́ ti Pọ́ọ̀lù àpọ́stélì ti àwọn ará Tẹsalóníkà orí 4 ǹjẹ́ nákòtán ara àwa ń bẹ̀mẹ̀ àbádẹ́ ń gbà mẹ́ níyànjú nínú Jésù Kristi Olódùmarè fọ́ bẹ́ẹ̀ ti gbà náwó ẹni gẹ́gẹ́ bóun ti yẹ kẹ́ máa rìn àti bẹ́ẹ̀ ṣe lè máa wu Ọlọ́run Olódùmarè á gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rìn bẹ́ẹ̀ lè máa pọ̀ síwájú sí nítorí ẹ̀mẹ́ mọ́ lọ́kọ̀ àṣẹ ra àti parun mẹ́ látọ̀dọ̀ Jésù Olódùmarè túdàvọ́ fúwèrí ìfẹ́ Ọlọ́run àwù wà ní mímọ́ rìn bọ́kẹ́mẹ́ lè ta kété sí àgbèrè kí olúkúlùkù rìn ẹ lè mọ̀ ohun tí bójúmú ti máa kó ohun èlò rẹ̀ nù jánu ní ìwà mímọ́ àti ní ọlá èèṣì nínú ìfẹ́kúfẹ́ gẹ́gẹ́ bí àwọn kèfèrí rémọ̀ Ọlọ́run Olódùmarè ti ń ṣe ọ́nìkọ́ni má ṣùrè kọjá ó má dẹ̀ lu arákùnrin rẹ̀ lì jìbìtì túdàvọ́ Ọlọ́run Olódùmarè rí olùgbẹ̀san nínú dédé run yìí gẹ́gẹ́ bá àti kìlọ̀ rún mẹ́tẹ́lẹ́rì rà dẹ́ jẹ́rìí pẹ̀lú nítorí Ọlọ́run Olódùmarè é pè wá ń wà òjẹ̀gbẹ́n ṣùgbọ́n ní ìwà mímọ́ túdánẹ̀ ọ́nìkọ́ni rè bá dẹ́kọ̀ ékọ̀ ònìyàn bí kò ṣe Ọlọ́run Olódùmarè rún kọ́ ìyẹn onírè fún ẹ̀mí mímọ́ rẹ̀ lẹ́ni pẹ̀lú ṣùgbọ́n ní ti ufẹ́ ọ̀wọ́n ara ó nílò fọkọ́nìkọ́ni tó kọ̀wé rún ẹ nítorí ọwọ́ àti kọ́mẹ́ tìkára rún ẹ látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè wá láti máa fẹ́ràn ara rún ẹ nítòótọ́ ẹ̀mẹ̀dẹ́m ṣe sí dédé ọ̀wọ́n ara dé va ní dédé Makedonia àmọ̀ṣá àbá ń bẹ̀mẹ̀ ara kọ́kẹ́ máa bùsùn wájú sí àti ọwọ́ kẹ́kọ́ láti ródò náyè rún ẹ kẹ́gbẹ́jẹ́ láti gbọ́ tí ara rún ẹ fọwọ́ rún ẹ ṣiṣẹ́ gẹ́gẹ́ bá àti pàṣẹ rún ẹ lè máa rẹ́ ìrìn rè bójúmú nẹsẹ̀ tí ọmọ rè bá nóde kẹ́ má bàa ṣaláì ní runkunrun àmọ̀ṣá àbá bẹ̀ kẹ́mẹ́ jẹ́ òpè ara ní ti ọmọ rè ti sùn kọ́kẹ́ má bọ́kàn jẹ́ gẹ́gẹ́ bọ́ wọn lómùrẹ́ rè nẹ́ òrètí nítorí káàbá gbàgbọ́ ọfọ Jésù kú ó dẹ́ palẹ̀ bá gẹ̀lẹ́ Ọlọ́run Olódùmarè ó máa ń rún dédé ọmọ rè sùn pẹ̀lú Jésù Kristi ó máa ń rún wọn palẹ̀ pẹ̀lú nítorí ń ìràbà ń gbirun ẹ nípa ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè fọ́ àbárè wà nàyè rè ṣẹ́kù náyìn dé ó padàbọ̀ Olódùmarè ẹni ó ti lè wù kò rí á ní ṣáájú àwọn rè sùn nítorí Ọlọ́run Olódùmarè kíkà rẹ̀ ó máa sọ̀kalẹ̀ náà tó àjùlé ọ̀run wa tó ń tún gbé rárá pẹ̀lú ohun olóríkó ọ̀wọ́n áńgẹ́lì àti pẹ̀lú pè Ọlọ́run Olódùmarè ọ̀wọ́n òkú nínú Kristi Jésù rè má kọ́ palẹ̀ náà dé náírà dẹ́ máa gba àbárè wà náyè rè ṣẹ́kù náyìn sókè pẹ̀lú wọn inú àwọ̀sán mọ́ láti pàdé Ọlọ́run Olódùmarè lójú òfurufú báàrà dẹ́ máa wà títí náyè lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè túdánẹ̀ ẹ máa fún ọ̀rọ̀ yìí ẹ fún máa tú ara rẹ nínú. Episteli èkìnẹ́ ti Pọ́ọ̀lù àpọ́stélì ti àwọn ará Tẹsalóníkà orí 5 ṣùgbọ́n ní ti àkókò àti ìgbà wọn ni ara ẹ nílò ọfọ àwà tó ń fún òwe ránṣẹ́ sun ẹ túdà ọfọ ẹmẹ ti ká mẹ mẹmọ dájúdájú fọ ọjọ́ Ọlọ́run Olódùmarè ń bọ̀ wá gẹ́gẹ́ bí tó lè nàgànjọ́ òru náà dán bá wé ọfọ àlàáfíà àti àìléwu náà dé náà rí o parun òjijì má dé sorúkọ wọn gẹ́gẹ́ bí rọbí sorúkọ obìnrin rè yún wọn dẹ̀ nílé sàásàlà ṣùgbọ́n ẹ̀mẹ́ ara mẹ́sìn nókùkù ebi káwọn fọ ọjọ́ náà àdébámẹ́ bí tó lè nàgànjọ́ òru túdà ọfọ dédé mẹ́ pátá korongodo tí ọmọ mọ̀lẹ́ àti ọmọ ọ̀sán àbá àṣìtóru ọ̀gànjọ́ tàbí tó kùkù túdà náà ẹ tara ṣàṣà gẹ́gẹ́ bọ́n rè kù ń ṣe ṣùgbọ́n ẹ jẹ́
ká máa ṣọ́nà adẹ́rì ọvọ àwa náà èrè kọjá kúdà ọvọ àwọn rè ń sù wọn a máa ṣùnà gànjọ́ òru àtọwọn rè mọ́ tí a mú para wọn a máa mọ́ tí a mú para nóru ọgànjọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí a wá gẹ́gẹ́ bá àti jẹ́ ọ̀sán ẹ jẹ́ ká máa wá náà èrè kọjá ká máa gbé gbàyà gbàgbọ́ àti ufẹ̀wọ̀ àti ìrètí ugbàlà wọn àṣìborí kúdà ọvọ ọlọ́run olódùmarè ó ti yàn wá èèṣìṣì ubìnú ṣùgbọ́n tí àtinẹ́ ugbàlà ń pàṣẹ Jésù Kristi olódùmarè ẹni ọ́nìrè kúrẹ́ ní wọ káàbá jí àbí sáàlẹ̀ sùn ọ̀kálẹ̀ jùmọ̀ wà náà yè pẹ̀lú rẹ̀ kúdà náà ẹ máa gba ara mẹ níyànjú ẹ̀dẹ̀ máa fún ẹsẹ̀ ara mẹ múlẹ̀ á gẹ́gẹ́ bí ẹ̀mẹ̀ ti ń ṣe ṣùgbọ́n a bá ń bẹ̀mẹ̀ ara láti máa mọ ọmọ rẹ̀ ń ṣe làálàá láàrin rẹ̀ wọn jẹ́ adarí rẹ̀ nínú gbàgbọ́ wọn kìlọ̀ rẹ̀ kẹ́rì ọ̀fọ̀ rẹ̀ ń bú ọlá wọn gidigidi nínú ìfẹ́ kúdà ọṣẹ́ wọn kẹ́rì dájú ọ̀fọ̀ rẹ̀ wà náà làáfíà láàrin ara rẹ̀ ṣùgbọ́n a bá ń bẹ̀mẹ̀ ara kẹ́ máa kìlọ̀ rí ọmọ rẹ̀ ń ṣe aláìgbọràn ẹ máa tú ọmọ aláìlọ́kàn nínú ẹ máa rán ọmọ aláìlera lọ́wọ́ ẹ máa mú sùúrù ìdédé ènìyàn ẹ kíyèsí ọ̀nìkan ní má fùwàkùwà tán hùwàkùwà rí ọ̀nìkan ní ṣùgbọ́n ẹ máa lépa hùwà rè bójúmú ní dédé ìgbà láàrin ara rẹ àti láàrin ìdédé ènìyàn ẹ máa yọ nígbà gbogbo ẹ máa gbàdúrà náà ìsinmi ẹ máa dúpẹ́ nínú dédé run túdàvọ hùwèrí òfẹ́ Ọlọ́run Olódùmarè nínú Kristi Jésù rún ẹ má pọ iná ẹ̀mí ẹ má kẹgàn ó sọ tẹ́lẹ̀ ẹ rí dájú ọ̀fọ̀ mẹ́wàá dìdédé run dájú ẹ dẹ́dìrè bọ́mu ẹ dìmú ṣinṣin ẹ ta kété sí dédé run rè bójúmú kí Ọlọ́run àlàáfíà ti kàná rẹ̀ ó sọ mẹ́ dì mí mọ́ pátápátá ká pa ẹ̀mí àti ọkàn àti ara rẹ̀ mọ́ pátápátá ní àìní àbùkù ní ó padà bọ̀ Jésù Kristi Olódùmarè ẹni olódodo rọ́nìrè pè mẹ́ lóye lẹ́ máa ṣe ara ẹ máa ṣùjì rẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ fi fẹnukonu mímọ́ ẹ fún kí dédé ọmọ ara mo fi Ọlọ́run Olódùmarè mú mẹ́ búra ọ̀fọ̀ kákàwé rí dédé ọmọ ara kí orí ọ̀fẹ́ Jésù Kristi Olódùmarè ẹni ó wà pẹ̀lú rẹ̀ àmín Ọlọ́run kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà.